ṣe bà mí lórúkọ jẹ́, ọmọ èyí tí o fi fún mi o, kó má ṣe dàgbà yà láyé o, kó má ṣe dòkú mọ́ mi lọ́wọ́. Bá mi wò láwòye, kó má ṣe dàgbà yà láyé o. Bá mi wò láwòye, kó má ṣe dàpọ̀ mọ́ ẹgbẹ́kẹ́gbẹ́, ọmọ èyí tí o fi fún mi. A kí wa lórúkọ Olúwa bí a ti ń darapọ̀ mọ́ ìdánilẹ́kọ̀ọ́ Bíbélì tí Dáósìsì Ifẹ̀ ṣe agbátẹrù rẹ̀. Àdúrà wa ni wípé Ọlọ́run olóore ọ̀fẹ́ á fún wa lóore ọ̀fẹ́ láti gbọ́ àgbọ́yé o. Àmín. À ń wo àkòrí pàtàkì lábẹ́ èyí tí a ti ń gbé yẹ̀wò tí ń ṣe ìtọ́ni òbí ní ìlànà Ọlọ́run nínú ayé ìgbàlódé ayé àkókò tá a wà yìí. Ní pàtàkì lónìí a fẹ́ wo ìdílé Élì, ewu ìgbọ̀jẹ̀gẹ́, bíba ọmọ jẹ́ lábẹ́ àpẹẹrẹ àwọn òbí láti inú Bíbélì, ṣùgbọ́n àwa ń wo ìdílé Élì gẹ́gẹ́ bí àpẹẹrẹ ìgbọ̀jẹ̀gẹ́ lọ́nà láti ba ọmọ jẹ́. Ẹ jẹ́ kí a gbàdúrà. A dá gbogbo ògo padà sí ọ̀dọ̀ yín Ọlọ́run alágbára, torí ẹ̀yin fúnra yín ẹni ọ̀rọ̀ yín, ẹ̀yin náà lẹ sì lè fi òye rẹ̀ yé wa. Èyí tẹ́ ẹ fẹ́ ká kíyèsí, èyí tẹ́ ẹ fẹ́ ká mọ̀ bí a ti ń ṣe ìjíròrò tọjọ́ òní, ẹ̀mí mímọ́ ṣípayá fún wa o. Àmín. Bẹ́ẹ̀ bá sì ti ń ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́, oore ọ̀fẹ́ láti gbà á bẹ́ẹ̀ ká sì fi ṣe àwòkọ́ṣe àti àtúnṣe tó yẹ nínú ẹbí wa, ẹ fi fún wa o. Àmín. Ògo ni fún orúkọ yín. Hallelujah. Kọ Jésù Kristi Olúwa wa. Àmín. A kí àwọn olùkópa lọ́jọ́ tòní, olùjíròrò, màmá wa, ẹ dárúkọ yín fún gbogbo ilé o. Arábìnrin Adésọjí Tèmítọ́pẹ́. Torí ètò yìí àti bàbá wa ní Olúwa Tolúlọpẹ́ Adéọlá. ẹ káàbọ̀, oore ọ̀fẹ́ Kristi á máa bí sínú ayé yín o. Ibi kíkà wa méjì ló pín sí. A máa kà ní ìṣísẹ̀ntẹ̀lé Sámúẹ́lì kínní orí 2 ẹsẹ̀ 12 dé 17. A ó tún wá tẹ̀síwájú láti ẹsẹ̀ 27. Sámúẹ́lì kínní orí 2 ẹsẹ̀ 13 sí 12 sí 17. Àwọn ọmọ Élì sì jẹ́ ọmọ Béliálì, wọn kò mọ Olúwa. Ìṣe àwọn àlùfáà pẹ̀lú àwọn ènìyàn ni nígbà tí ẹnìkan bá ṣe ìrúbọ, ìránṣẹ́ àlùfáà dé nígbà tí ẹran náà ń hó lórí iná pẹ̀lú ọ̀pá ẹran oníga 3 ní ọwọ́ rẹ̀. Òun a sì fi gún inú apẹ tàbí kẹ́tìlì tàbí odù tàbí ìkòkò. Gbogbo èyí tí ọ̀pá ẹran oníga náà bá mú wá òkè, àlùfáà mú fún ara rẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe sí gbogbo Ísírẹ́lì tí ó wá sí ibẹ̀ ní Ṣílò. Pẹ̀lú kí ó tó sun ọ̀rá náà, ìránṣẹ́ àlùfáà dé, a sì wí fún ọkùnrin tí ó ń ṣe ìrúbọ pé, fi ẹran fún mi láti sun fún àlùfáà, nítorí tí kì yóò gba ẹran sísè lọ́wọ́ rẹ̀ bí kò ṣe tútù. Ọkùnrin náà sì wí fún un pé, jẹ́ kí wọ́n sun ọ̀rá náà nísinsìnyí, kí o sì mú iyekíye tí ọkàn rẹ bá fẹ́. Nígbà náà ni ó dá a lóhùn pé, bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n kí ìwọ kí ó fi fún mi nísinsìnyí, bí kò ṣe bẹ́ẹ̀, èmi ó fi agbára gbà á. Ẹ̀ṣẹ̀ àwọn ọ̀dọ́mọkùnrin náà sì tóbi gidigidi níwájú Olúwa, nítorí tí ènìyàn kórìíra ẹbọ Olúwa. Yes ma. Ẹsẹ̀ 17. Ẹni Ọlọ́run kan tọ̀ Élì wá, ó sì wí fún un pé, báyìí lé Olúwa wí, gbangba kí èmi fi ara hàn ilé bàbá rẹ,
nígbà tí wọ́n ń bẹ ní Íjíbítì nínú ilé Fáráò. Èmi kò sì yàn án kúrò láàrin gbogbo èèyàn Ísírẹ́lì láti jẹ́ àlùfáà mi, láti rúbọ lórí pẹpẹ mi, láti fi tùràrí jóná, láti wọ éfódù níwájú mi. Èmi sì fi gbogbo ẹbọ tí ọmọ Ísírẹ́lì yìí máa fi iná sun fún ìdílé bàbá rẹ̀. Èéṣe tí ẹ̀yin fi tàpá sí ẹbọ àti ọrẹ mi, tí mo pa lé àṣẹ ní ibùjókòó mi? Ìwọ sì bu ọlá fún àwọn ọmọ rẹ jù mí lọ, tí ẹ sì fi gbogbo ààyò ẹbọ Ísírẹ́lì àwọn ènìyàn mi mú ara yín sanra. Nítorí náà, Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí pé, èmi ti wí nítòótọ́ pé ilé rẹ àti ilé bàbá rẹ yóò máa rìn níwájú mi títí, ṣùgbọ́n nísinsìnyí Olúwa wí pé kí a má rí. Àwọn tí ń bu ọlá fún mi lé èmi ó bu ọlá fún, àti àwọn tí ó kà mí sí lé èmi ó kà sí aláìkàsí. Kíyèsí, ọjọ́ wọn ní ń bọ̀, tí èmi ó ké irú rẹ kúrò, àti irú bàbá rẹ, kì yóò sí arúgbó kan nínú ilé rẹ. Ìwọ ó sì rí wàhálà ti àgọ́ nínú gbogbo ọlá tí Ọlọ́run yóò fi fún Ísírẹ́lì. Kì yóò sì sí arúgbó kan nínú ilé rẹ láéláé. Ọkùnrin tí í ṣe tìrẹ, ẹni tí èmi kì yóò ké kúrò ní ibi pẹpẹ mi, yóò wá láti máa pọ́n lójú, láti máa bà á nínú jẹ́. Gbogbo irú ọmọ ilé rẹ̀ ni yóò kú lí àbọ̀ ọjọ́ wọn. Èyí li ó jẹ́ àmì fún ọ tí yóò wá sí orí ọmọ rẹ méjèèjì, sí orí Ófínì àti Fíníásì. Ní ọjọ́ kan náà li àwọn méjèèjì yóò kú. Èmi ó gbé àlùfáà olódodo kan dìde, ẹni tí yóò ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ inú mi àti ọkàn mi. Èmi ó sì kọ́ ilé kan tí yóò dúró ṣinṣin fún un. Yóò sì máa rìn níwájú ẹni òróró mi lé ọjọ́ gbogbo. Yóò sì ṣe, olúkúlùkù ẹni tí ó bá kú ní ilé rẹ yóò wá tẹríba fún un nítorí fàdákà díẹ̀ àti nítorí òkèlè oúnjẹ. Yóò sì wí pé, jọ̀wọ́ fi mí sínú ọ̀kan nínú iṣẹ́ àwọn àlùfáà, kí èmi kí ó lè máa rí àkàrà díẹ̀ jẹ. Mo gbàdúrà ibi ò ní dé bá wa o. Àmín. Nínú ẹ̀kọ́ tòní a kàn fẹ́ wo ohun tí òbí ní láti ṣe gẹ́gẹ́ bí ọ̀nà láti kọ́ àwọn ọmọdé ní ìtọ́sọ́nà wọn, àti pé òbí yóò jíyìn fún Ọlọ́run lórí gbogbo ọmọ tí Ọlọ́run bá fi fún wọn, àti ìkẹta, ìjìyà tó wà fún òbí àti ọmọ tí wọ́n kọ̀ láti tẹ̀lé ìlànà Ọlọ́run. Nínú ìfáàrà wa ni Élì jẹ́ wòlíì ọ̀wọ̀ àti olókìkí ní ilẹ̀ Ísírẹ́lì, wa la mọ̀ tán yẹn. Ní àkókò rẹ̀ ó ní àlùfáà, bákan náà ó ní onídàájọ́, bákan náà ó náà ni a lè pè gẹ́gẹ́ bí ọba tó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọba, gẹ́gẹ́ bí adarí. Ó dára láti tọ́ka sí pé Élì kò kùnà nínú ṣíṣe àwọn iṣẹ́ àlùfáà rẹ̀, ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti rí, bá a ti kà, bá a ti gbọ́, ó kùnà gẹ́gẹ́ bí òbí. Mo gbàdúrà ò ní kùnà gẹ́gẹ́ bí òbí o. Àmín. Ẹ̀kọ́ yìí sì dá lé lórí pé ká lè kọ́ ẹ̀kọ́ lára rẹ̀, ẹni tó ṣiṣẹ́ ìránṣẹ́ fún 40 ọdún, ṣùgbọ́n tí a rí ohun tó ṣẹlẹ̀ sí nígbẹ̀yìngbẹ̀yìn, pé àìṣètò ló dá ẹ̀mí rẹ̀ légbodò. Ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú ìbéèrè wa fún ìjíròrò lónìí, bí a ti ń wo ìbéèrè àkọ́kọ́ tó ní kí ni òye rẹ nípa bíba ọmọ jẹ́ gẹ́gẹ́ bí òbí, ọ̀nà ìgbọ̀jẹ̀gẹ́ ní bíba ọmọ jẹ́ gẹ́gẹ́ bí òbí. Màmá wa, ẹ bá wa yànyàn náà, ẹ bá gbé yẹ̀wò. Bíba ọmọ jẹ́ gẹ́gẹ́ bí òbí ó túmọ̀ sí pé kí òbí kọ̀ láti tọ́ ọmọ
tàbí láti bá wí ní àkókò tí ó tọ́. láti máa bá wí ní àkókò tí ó tọ́, torí àkókò kan máa ń wà tó jẹ́ pé ọmọ ti máa di ẹja gbígbẹ. Wọ́n ní àti kékeré náà ti máa ń pa ẹ̀kan òrókò pé tó bá dàgbà tán wọ́n lẹ́bọ ló máa gbà. Bíbélì náà dẹ̀ tún fi yé wa, ó ní pé ká kọ́ ọmọ ní ọ̀nà tí yóò rìn, ó ní tó bá dàgbà tán ó ní kì yóò kúrò nínú rẹ̀. Tá a bá wo ìgbé ayé Élì, a rí wípé ó bá àwọn ọmọ yẹn wí nítòótọ́, ṣùgbọ́n ó ti pẹ́, torí a rí i pé ìgbà tí ìdájọ́ dé wọ́n tiẹ̀ sọ pé ìyàwó ìkan nínú àwọn ọmọ yẹn ó lọ sí ipò ìbímọ, ó sì bí ọmọ yẹn láì tí ì pé ọjọ́, nítorí pé àwọn ọmọ yẹn wọ́n ti di ẹni ọkùnrin fúnra wọn, wọ́n ti dàgbà, so ìwà ìbàjẹ́ yẹn ti wì wọ́n sí. So tí òbí ò bá tètè bá ọmọ wí ní àkókò tí ó tọ́, ó ṣeé ṣe ká sọ pé irú òbí náà jẹ́ òbí tí ó bà ọmọ jẹ́ tàbí tó gbọ̀jẹ̀gẹ́. A gbọ́dọ̀ fi àwọn ọmọ sílẹ̀ láì bá wí. gbígbọ̀jẹ̀gẹ́ bíbá ọmọ jẹ́. ẹ ṣe olóòtú. ọ̀nà wo ni. tá a bá wò ó, mo kàn fẹ́ kéjì ohun tí màmá wa ti sọ ni pé kíkọ̀ láti bá ọmọ wí nígbà tó yẹ. Ohun kejì tó tún dàbí rẹ̀ ni wípé nígbà tó jẹ́ pé ohun gbogbo tí ọmọ bá ti fẹ́ ó dà pé a fẹ́ fi fún un tàbí a fẹ́ tẹ́ lọ́rùn. Bàbá mi ò lọ ṣọ́ọ̀ṣì lónìí, kí sí ò sí, mi ò fẹ́ lọ ṣọ́ọ̀ṣì ni, ó sì dúró sílé, a sì gbà bẹ́ẹ̀ fún. Mo nílò bisikíìtì lónìí, ara fún. Ohun tó bá sáà ti béèrè tá à ń ṣe tí ò sí ìjánu. Kò ní ìjánu. Bẹ́ẹ̀ ni, tí ò sí ìjánu kan tá tiẹ̀ sọ pé tọ̀ dúró ń bẹ̀ yẹn, kì í ṣe ìgbà gbogbo ohun tó bá ti béèrè láà máa fi fún ọ. Tí ò bá ti sí yẹn nínú ìgbé ayé ọmọ yẹn, a lè máa wò pé kò sí omi àti ń ba ọmọ yẹn jẹ́ díẹ̀. àwọn fọwọ́ ra lórí. àwọn fara lórí, àwọn fọwọ́ sí ohun tó túmọ̀ sínú. Ohun tó ṣẹlẹ̀ sí Élì náà nu. Gbogbo bó ṣe ń gbọ́, ó kàn ń gba àwọn ọmọ rẹ̀ láàyè láti máa sọ ohun tó wù wọ́n, kò sì sọ̀rọ̀ jáde. Ṣùgbọ́n nígbà tí ẹ̀san máa dé, nígbà tí wọ́n á fẹjọ́ sùn lóṣẹ̀, ó sì ń rí àwọn ohun wọ̀nyí, kò náání. Nítorí náà nígbà tí ó bá ti jẹ́ pé ohun gbogbo tí ọmọ bá ti ń ṣe la fẹ́ tẹ́ lọ́rùn, ẹ ṣáà jẹ́ ó máa ṣe ohun tó bá wù, ẹ jẹ́ ó máa ṣe tirẹ̀, ẹ jẹ́ ó máa ṣe tirẹ̀, bá ń fọwọ́ má fọwọ́ kan mọ́ mi àti ń bá wọn. bàbá tí àwọn orí kẹta ibì kan wà bẹ́ẹ̀ kan tẹ̀ kọ́ sí tó bani lẹ́rù, wọ́n nígbà tán sọ fún tó ní òun lọ́wọ́. ọbẹ̀ ni jẹ́ ó ṣe ohun tó wù ṣe ti rí báwọn. So àwọn ohun wọ̀nyí nígbà tó bá jẹ́ pé agbọ̀jẹ̀gẹ́ ẹ ṣe. ó túmọ̀ sí pé àtìgbọ̀mọ̀ yẹn jẹ́ nìyẹn. Ká wá tẹ̀síwájú, wọ́n ní Élì ó ṣiṣẹ́ àlùfáà, ó ṣiṣẹ́ adarí, ó ṣe gbogbo ẹ̀. Wọ́n wá ní lójú tirẹ̀, wọ́n ní sáà lè sọ wípé olùgbọ́ àgùntàn àti aṣáájú rere ni Élì, pé bí ò bá dẹ̀ wá rí bẹ́ẹ̀ kí la lè sọ. ẹ ṣe olóòtú. pípò fà. ẹ ṣe bí iṣẹ́ Élì, bí iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ìbá ti dára tó, àìkíyèsí ìtọ́jú ìdílé tirẹ̀ ló kó bá iṣẹ́ ìránṣẹ́ rẹ̀. Èyí tó túmọ̀ sí wípé lójú tèmi a lè sọ wípé iṣẹ́ tí wòlíì Élì ṣe gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn ó já sásán. Torí pé ilé, Yorùbá bọ̀ ó ní ilé la ti ń kẹ́sọ̀ọ́ ròde. Ìjọ àkọ́kọ́ tí àwọn olùṣọ́ àgùntàn kọ́kọ́ mọ̀ tó ń gbọ́dọ̀ mọ̀ ni wípé ilé wọn gangan ni ìjọ àkọ́kọ́ ti bẹ̀rẹ̀. ìpele bá ṣe ẹ̀ jẹ́. bẹ́ẹ̀ ni. So tí olùṣọ́ àgùntàn tá a bá wò dáradára, Élì fi àwọn ọmọ sílẹ̀. Ibi tó tiẹ̀ tó ṣe díẹ̀ sí ni wípé Bíbélì ò tiẹ̀ wá dárúkọ ìyàwó rẹ̀, kò sọ kankan nípa ohun tó ṣẹlẹ̀. Ṣùgbọ́n a lè rí àtọ́kasí tó dájú wípé kò náání àti bìkítà láti bójútó ilé rẹ̀. Àìsí bójútó ilé rẹ̀ ló kó bá iṣẹ́ ìránṣẹ́ rẹ̀. Nítorí náà ẹni bá pegedé nu iṣẹ́ ìránṣẹ́ tó jẹ́ wípé ìdílé rẹ̀ ó mẹ́hẹ, àwọn ìdílé yẹn òun náà ni ó padà bá iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ tó ti ṣe fún 40 ọdún. Ọkùnrin yìí ti sìn, ṣùgbọ́n nítorí pé kò ráyè fún ìdílé rẹ̀, ohun tí ó kọ̀ láti ṣe ó bà iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ jẹ́. Pẹ̀lú ohun tá a rí níbẹ̀ yẹn, kò pegedé, kò ṣe àṣeyọrí rárá nínú ohun tí ó ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ àlùfáà. Gẹ́gẹ́ bí àwọn bàbá wa ti sọ, a rí i pé wòlíì dáradára ni Élì, ṣùgbọ́n ó jẹ́ bàbá tí kò dára tó,
nítorí pé ó kọ̀ láti tọ́ àwọn ọmọ rẹ̀ ní ọ̀nà Ọlọ́run. So wọ́n bà iṣẹ́ ìránṣẹ́ gan tí ó dáa wọ́n bàjẹ́ nítorí pé ilé wa oníṣẹ́ ìránṣẹ́ àkọ́kọ́. So a gbọ́dọ̀ kọ́kọ́ nígbà tí ilé wa bá dúró ìgbà náà gan ni a lè kọ́ ìjọ Ọlọ́run tó lè dúró. So gẹ́gẹ́ bí Élì ó jẹ́ wòlíì tó dára ní tòótọ́ ó mú iṣẹ́ ìránṣẹ́ ẹ̀ ṣẹ ṣùgbọ́n kò jẹ́ bàbá dídára ó sì bà iṣẹ́ ìránṣẹ́ jẹ́ ó bàjẹ́ jẹ́. Mo gbàdúrà iṣẹ́ wa ò ní bàjẹ́ o. Àmín Jésù. Pípò láyè káyè ká bá wa iṣẹ́ wa ò ní bàjẹ́ o. Torí pé wọ́n ní kò gbọ́ báwo mo fẹ́ ká sáré wo ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run kan ká fi gbé lédè Sámúẹ́lì kìíní orí 3 ẹsẹ̀ 13 ká fi wo ohun tá a sọ yìí ká fi wo àti ẹ jẹ́ ká kàn wò yẹn torí àkókò ti lọ. Nítorí tí èmi ti wí fún un pé èmi ò san ẹ̀san fún Élì títí láé nítorí ìwà búburú tí òun mọ̀ nítorí tí àwọn ọmọ rẹ̀ sì sọ ara wọn di ẹni ẹ̀gàn òun kò sì dá wọn lẹ́kun. Wọ́n ní kò dá wọn lẹ́kun. Gbà tí ó sì dá wọn lẹ́kun yẹn a rí pé ó bà ohun gbogbo jẹ́ ohun gbogbo jẹ́ mọ́ lọ́wọ́ iṣẹ́ wa ò ní bàjẹ́ o pàápàá iṣẹ́ àwọn òjíṣẹ́ Ọlọ́run kò ní bàjẹ́ mọ́ wa lọ́wọ́ kì í wá ṣe Élì nìkan pé ká lè fẹ́ lójú díẹ̀ nítorí pé àpẹẹrẹ là ń wò lórí àwọn tó sì fẹ́ fara pẹ́ ohun tí ó ṣẹlẹ̀ sí Élì wọ́n ní ká wo Sámúẹ́lì gangan Sámúẹ́lì tó gbapọ̀ lọ́wọ́ Élì ká sì wo ohun tó ṣẹlẹ̀ ní Sámúẹ́lì kìíní orí 9 yẹn bóyá ká kàn ká láti bí ẹsẹ̀ 3 síwájú nítorí àkókò tó ti lọ ká lè wo ẹsẹ̀ 3 wò láti ẹsẹ̀ 3 tàbí ẹsẹ̀ 2. Orúkọ àkọ́bí rẹ̀ ń jẹ́ Jóẹ́lì orúkọ ìkejì rẹ̀ sì ń jẹ́ Ábíà wọ́n sì ń ṣe onídàájọ́ ní Báṣẹ́bà àwọn ọmọ rẹ̀ kò sì rìn ní ìwà rẹ̀ wọ́n sì ń tọ èrèkéré lẹ́yìn wọ́n ń gba àbẹ̀tẹ́lẹ̀ wọ́n sì ń yí ìdájọ́ pò gbogbo àwọn àgbà Ísírẹ́lì sì kó ara wọn jọ wọ́n sì tọ̀ Sámúẹ́lì lọ sí Rámà wọ́n sì wí fún un pé kíyèsí ìwọ di arúgbó àwọn ọmọ rẹ kò sì rìn ní ìwà rẹ ǹjẹ́ fi ẹnìkan jẹ́ ọba fún wa kí ó lè máa ṣe ìdájọ́ wa bíi ti gbogbo orílẹ̀-èdè ṣùgbọ́n òun náà burú lójú Sámúẹ́lì nítorí tí wọ́n wí pé fi ọba fún wa kí ó lè máa ṣe ìdájọ́ wa Sámúẹ́lì sì gbàdúrà sí Olúwa Olúwa sì wí fún Sámúẹ́lì pé gbọ́ ohùn àwọn ènìyàn náà ní gbogbo èyí tí wọ́n sọ fún ọ. ó ti tó báyìí. Yes sir. ó ti tó ṣé a lè sọ pé Sámúẹ́lì ó pegedé àṣìṣe òun náà la lè tọ́ka sínú ayé Sámúẹ́lì bẹ́ẹ̀ ti kà á. òun náà kò pegedé rárá nínú bó lè jẹ́ wípé ó ṣiṣẹ́ ìránṣẹ́ rẹ̀ dé ìkóríta kan tó lápẹẹrẹ ṣùgbọ́n tá a bá wo ibẹ̀ yẹn dáradára a rí pé àwọn ọmọ rẹ̀ náà wọn ò ṣe dáadáa tó. torí àkókò ti lọ òun náà kùnà. ó kùnà àbí bẹ́ẹ̀ kọ́. ó kùnà torí pé ó tiẹ̀ yẹ kó wá kẹ́kọ̀ọ́ torí pé ó rí àwọn àṣírí ohun tó ṣẹlẹ̀ sí àwọn ọmọ Élì ojú rẹ̀ ni àwọn ọmọ wọ̀nyẹn ti dàgbà tí Ọlọ́run sì ti dájọ́ fún wọn òun gan lọ́lọ́run tiẹ̀ wá rán so ó yẹ kó kọ́ ẹ̀kọ́ lára àwọn ọmọ wọ̀nyí ṣùgbọ́n òun náà ó tún kùnà. ó tún kùnà ọ̀dà ẹ jẹ́ ká tún wọ ẹlòmíì Dáfídì kákan wo Sámúẹ́lì kejì orí 13 ká wá wo ẹsẹ̀ kan láàkàn wò ń bẹ̀ kákan wo ẹsẹ̀ 21 Dáfídì níṣẹ̀lẹ̀ tiẹ̀ nínú ẹbí tiẹ̀ láàrin àwọn ọmọ kí ló ṣẹlẹ̀ sóun náà Sámúẹ́lì kejì orí 13 ẹsẹ̀ 21. ẹsẹ̀ 21. ṣùgbọ́n nígbà tí Dáfídì ọba gbọ́ gbogbo nǹkan wọ̀nyí inú rẹ̀ bàjẹ́ gidigidi. Tá bá wo ibi tá a kà yẹn ìtàn Absalomu bó ṣe fi tipátipá bá àbúrò rẹ̀ sùn ọmọ bàbẹ́ tó bá a sùn a rí i pé nígbà tí Sámúẹ́lì gbọ́ wọ́n ní inú ẹ̀ bàjẹ́ gidigidi ṣùgbọ́n kò gbé ìgbésẹ̀ kankan. So àìgbé ìgbésẹ̀ yẹn ó wá jẹ́ kí àwọn ẹ̀gbọ́n ọmọbìnrin yẹn Absalom bẹ́ẹ̀ ni láti gbé ìgbésẹ̀ láti gbẹ̀san àbúrò wọn. So òbí a gbọ́dọ̀ jẹ́ ẹni tó dúró lórí ẹsẹ̀ wa ká dẹ̀ gbé ìgbésẹ̀ ní àkókò tó tọ́. A máa rí i pé Dáfídì náà ṣe dáradára tó a sì rí wàhálà àti ìdààmú tó kó bá ìdílé rẹ̀. Ísákì àti Rèbékà àmọ̀tàn wọn dáadáa lórí Ísọ̀ àti Jákọ́bù ṣùgbọ́n ẹ jẹ́ ká wo ohun tó ṣẹlẹ̀ nínú ọ̀dọ̀ àwọn náà ẹsẹ̀ 22
Genesis orí ìkarùndínlọ́gbọ̀n yẹn ẹ bá mi wo ẹsẹ̀ kejìdínlógún káwọn ohun tó tún ṣẹlẹ̀ ń bẹ̀ àtàtà àmọ́ dáadáa ni. ìkejìdínlógún rẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì tẹ̀dó láti ìkejìdínlọ́gbọ̀n 28 Ísákì sì fẹ́ Ísọ̀ nítorí tí òun jẹ nínú ẹran ọdẹ rẹ̀ ṣùgbọ́n Rèbékà fẹ́ Jákọ́bù. kí wàá là àtúbọ̀tán. àtúbọ̀tán náà ni pé ogun bẹ́lẹ̀ nínú ilé Ísákì títí di òní olónìí ogun yẹn náà àríyanjú. òyí tó túmọ̀ sí wípé ewu ló máa jẹ́ fún òbí láti máa yan ọmọ kan nípọ̀sí. nígbà bẹ́ẹ̀ ni ṣe ló yẹ ká kó ọmọ ká sì bá wọn wí ṣùgbọ́n a rí fún Ísákì ó fẹ́ Ísọ̀ Rèbékà ó fẹ́ Jákọ́bù olúkálukú wá pín ọmọ léra wọn lọ́wọ́ nígbà tó bá wá yá tó yẹ pé bàbá ló bá ọmọ wí ìyá sọ pé má dá lóhùn jàre á fọwọ́ ra lórí ibi tí ewu wọ̀nyẹn wà nìyẹn a rí pé ìkùnà tí wọ́n nìyẹn wọ́n yan ọmọ nípọ̀sí ogun sì dìde láti ilé wọn. àrí àtúbọ̀tán ẹ̀. bẹ́ẹ̀ ni sà. kọ́lọ́run kó ran àwọn òbí lọ́wọ́ láti ṣàkóso àwọn ọmọ tọ́lọ́run fún wa ní ọ̀nà tó tọ́ àti ètò yẹ. wọ́n wá ní pẹ̀lú gbogbo ohun tá a ti sọ yìí o wọ́n ní ǹjẹ́ àbájáde kankan á wà lórí ọmọ tàbí àwọn ọmọ tí a fi sílẹ̀ láì kọ́ ní ọ̀nà Olúwa ṣàbájáde kankan wà. káàfi ìtàn Élì bẹ́ẹ̀ ni àwọn àbájáde tó wà ń bẹ́ẹ̀ kò ń ṣe ohun tó dára rárá ó lè fa ikú àìtọ́jọ́ ẹ̀gún irú àwọn ọmọ bẹ́ẹ̀ ọjọ́ ọ̀la wọn kì í dára wọ́n dẹ̀ máa ń mú ìbànújẹ́ wá fún òbí eléyìí tó wá burú jù bẹ́ẹ̀ náà ni pé wọn ò ní mú ìpín àti ìṣẹ̀dá wọn ṣẹ torí tí àwọn ọmọ Élì tó bá tẹ̀lé ìlànà rẹ̀ ní tán gbọ́ràn àwọn ni wọn bá máa jẹ́ wòlíì lọ ní Ísírẹ́lì títí láéláé ní ìran wọn ṣùgbọ́n a rí wípé Ọlọ́run ó fi òpin sí ó fagilé ìdílé yẹn so a máa rí wípé ó máa ń mú ọjọ́ ọ̀la tí ó yẹ kéèyàn ní kì í jẹ́ kéèyàn lè dé ọjọ́ ọ̀la yẹn yan fún èèyàn bẹ́ẹ̀ ni àti ìpinnu Ọlọ́run fún ènìyàn kì í jẹ́ kó wá sí ìmúṣẹ nínú ayé àwọn ọmọ bẹ́ẹ̀. ẹ rí i pé ewu ńlá ni ewu ńlá gbáà ni Ọlọ́run bínú ó sì sọ jáde pé a ké ìran wọn kúrò àwọn méjèèjì a sì ṣe ìdájọ́ fún wọn mo gbà ládùúrà àwọn ọmọ wa ò ní gbàdájọ́ ikú wọn sì ní jẹ́ ọmọ ìbànújẹ́ torí pé ìbéèrè tó kẹ́yìn ó ní ká sọ díẹ̀ nínú àwọn ìjìyà tó ṣeé ṣe láti ṣẹlẹ̀ sí àwọn òbí tí ó kùnà láti ṣe ojúṣe wọn lórí àwọn ọmọ wọn bàbá wa ẹ bá wa wò. ìkan lára rẹ̀ olóòtú òun ni wípé irú òbí bẹ́ẹ̀ máa ń kábàámọ̀ nígbẹ̀yìn lọ́jọ́ alẹ́ fún àpẹẹrẹ àrí ohun tó gbẹ̀yìn Élì òun gan fún ara rẹ̀ kò wá nísinmi lọ́jọ́ alẹ́ ohun tó yẹ kó fi àárọ̀ ṣe ó wá ń fi alẹ́ ṣe ṣùgbọ́n wọ́n ti bọ́ sórí àbámọ̀ wá jẹ́ ọ̀rọ̀ rẹ̀ ó wá gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ torí náà ìkan lára àwọn ohun tí ó sábà máa ń ṣẹlẹ̀ sí àwọn òbí tó bá ti kùnà nínú ojúṣe wọn ni wípé wọ́n máa kábàámọ̀ lórí àwọn ọmọ tí wọ́n bá bí. màmá wa kí lẹ lè fi kún. àwọn nǹkan mìíràn náà ni pé ó máa ń fa ìtìjú fún òbí ó máa ń fa ìbànújẹ́ a rí wípé inú Sámúẹ́lì bàjẹ́ nígbà tí wọ́n sọ fún Sámúẹ́lì náà nígbà tí wọ́n sọ fún inú ẹ̀ bàjẹ́ wọ́n ní ó lọ gbàdúrà nígbà tí wọ́n sọ fún pé àwọn ọmọ ẹ̀ yìí o a lè continue pẹ̀lú wọn torí pé bẹ́ẹ̀ ni o wọ́n sọ pònú wípé kó wá ọba fún àwọn wọn ní inú ẹ̀ bàjẹ́. ìbànújẹ́ fún òbí ó máa ń fa ìtìjú ó máa ń fa ẹkún ọjọ́ ọ̀la fún òbí ẹkún ọjọ́ alẹ́ nígbà tí òbí bá ń rí àwọn ọmọ ẹ̀ tí wọ́n jẹ́ ohun tí ó yẹ kó jẹ́ ẹgbẹ́ wọn ọmọ ìtàn dára bẹ́ẹ̀ ni tó bá tiẹ̀ tún wá jẹ́ àwọn ọmọ tí wọ́n jọ dàgbà papọ̀ bẹ́ẹ̀ ni náà ti jọ tí àwọn ọmọ yẹn ń ṣe dáadáa táwọn ọmọ tiẹ̀ wá dàbí irú ẹgbẹ́ wọn dẹ̀ ló máa ń fa ikú àìtọ́jọ́ fún òbí torí ìbànújẹ́ àti àìsàn á wọlé láti bẹ̀ tó bá sì ti wọlé wọ́n lè má lo ọjọ́ ayé wọn pé then àwọn ọmọ yẹn ló yẹ kó jẹ́ olùrànlọ́wọ́ fún wọn lọ́jọ́ alẹ́ ńgbà tí wọ́n lè sáré kiri mọ́ so kò ebi ìbànújẹ́ ebi ọjọ́ alẹ́ so àwọn ọmọ tó yẹ kó máa bọ́ wọn gan wọn tí ìtọ́jú ara wọn débi tán máa wá tọ́jú òbí so wọn bẹ́ẹ̀ ni. agbáládùúrà ọjọ́ alẹ́ wa dára ṣùgbọ́n ẹ̀kọ́ pàtàkì náà ni a rí kọ́ nínú gbogbo ìṣẹ̀lẹ̀ yìí pé fáwọn ọmọ ewu ń bẹ
fún òbí ewu náà ṣe kí ni o ìyẹn ni pé gbogbo ló lè pàdánù tá a bá ti ṣe ohun tó tọ́ gẹ́gẹ́ bá a ti rí nínú ìdílé Élì kì í ṣe nítorí pé àwa náà àlùfáà ni wá o àwa náà nílé wa ọba ni wá o àwa náà nílé wa onídàájọ́ ni wá o gbogbo ààyè tí Ọlọ́run fi Élì sí làwa náà wà lákòókò tá a wà ẹ́ torí náà a ń láti mójúṣe wa ṣe fún àwọn ọmọ wa kí gbogbo dáradára tọ́lọ́run ní làkà fún wa kó lè tẹ̀ wá lọ́wọ́ mo sì gbàládùra pé gbogbo rere tí Ọlọ́run ní làkà fún wa á jẹ́ tẹnìkọ̀ọ̀kan wa ọmọ la pè ní ìní Olúwa tá a bá ti kùnà láti má ṣe ohun tó yẹ ká ṣe àti fọlá Ọlọ́run àti fi wọ́lẹ̀ àti fògo Ọlọ́run àti fi wọ́lẹ̀ ìjìyà sí ni o fẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ ohun tá a rí olémi ó bọlá fún ẹni tó ṣe kí ni o tó bọlá fún mi tá a bá bọlá fọ́lọ́run nípa ìtọ́jú àwọn ọmọ wa Ọlọ́run náà ṣe kí ni o gbogbo aládùúrà pé Ọlọ́run á bọlá fún wa o wọ́n ní òbí kò ní jíyìn fún Ọlọ́run lórí bí ọmọ ṣe rí o tàbí ohun tọ́mọ dà ṣùgbọ́n yóò jíyìn fún bí wọ́n ṣe tọ́ àwọn ọmọ Ọlọ́run kò fi ìyà jẹ Élì torí pé àwọn ọmọ rẹ̀ ya ìyàkuyà ṣùgbọ́n nítorí pé ó fi ẹ̀gàn bọ́ Ọlọ́run nípa gbígbé ọ̀rọ̀ àwọn ọmọ rẹ̀ ga ju ti Ọlọ́run lọ ní kíkọ̀ láti fi ìbáwí gbin ìbẹ̀rù Ọlọ́run sí wọn láyà ẹ̀rí báyẹn ohun tọ́lọ́run ìdájọ́ tiẹ̀ nìyẹn pé kò ṣojúṣe ẹ̀ tá a bá kọ̀ láti ṣojúṣe wa gẹ́gẹ́ bí mo ṣe sọ àfọlá Ọlọ́run gúnlẹ̀ ni Ọlọ́run á dẹ̀ ṣèdájọ́ tó yẹ mo gbàládùra ìdájọ́ búburú kò ní bọ́ sórí wa o láti ṣe àkótán ọ̀rọ̀ wa ẹ jẹ́ ká wo Sámúẹ́lì kìíní orí 2 ẹsẹ̀ 30 ká kàn fi ṣe bí àkọ́sórí tá a múlò. nítorí náà Olúwa Ọlọ́run Ísírẹ́lì wípé èmi ti wí nítòótọ́ pé ilé rẹ àti ilé bàbá rẹ yóò máa rìn níwájú mi títí ṣùgbọ́n nísinsìnyí Olúwa wípé kí a má rí àwọn tí ó bu ọlá fún mi èmi ò bu ọlá fún àti àwọn tí kò kà mí sí ilé a ó sì ṣe aláìkàsí. mo gbàládùra a ní fọwọ́ ara wa ṣera wa àmín a ní fọwọ́ ara wa dá ilé ayé wa dúró àmín àti ọjọ́ ọ̀la tó dára fún ẹbí wa ẹ jẹ́ ká kíyèsára lẹ́ẹ̀kan sí àdúpẹ́ lọ́wọ́ màmá wa màmá wa Nítọ́pẹ́ aya Adésọjí ẹ ṣé tẹ́ ẹ wá àti bàbá wa ní Olúwa àlùfáà Adéọlá akínyìn lórúkọ Olúwa ẹ ṣé olóòtú ẹ ṣé púpọ̀ ẹ jẹ́ kí bẹ́ẹ̀ náà láti kí amójú ẹ̀rọ wa tí wọ́n bá wà tẹ̀ fi ń gbọ́ kókun àti agbára Ọlọ́run kó máa jẹ́ tiwọn. láti kí a pè wá fún ìbéèrè tàbí àfikún tá a ó gbé jáde níjọ́ mìíràn ẹ lè pè wá sórí aago yìí 08147194733 08147194733 ẹ jẹ́ kí a gbàdúrà bàbá wa ẹ gbàdúrà fún wa. bàbá wa a dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọ̀rọ̀ tó rán sí wa ní ìrọ̀lẹ́ yìí a gbàdúrà wípé kó so èso ìrònúpìwàdà nínú ọkàn wa. àmín. orí ọ̀fẹ́ tá a fi tó àwọn ọmọ wa tá ò ní jẹ̀bi lé wọn lórí lórúkọ Jésù ẹ wá yọ̀ǹda fún wa. àmín. tá bá sì rí àwọn ọmọ tó ń yan ọmọ Bélálì bá ti ń bá wọn sọ̀rọ̀ tó tí wọn ò gbà Olúwa fọwọ́ tọ́ wọn lọ́kàn. àmín. lópin ìrìn àjò wa ká má ṣe kábàámọ̀ lórí àwọn ọmọ wọ̀nyí. àmín. ní orúkọ Jésù Kristi Olúwa wa. àmín.